to your doorsteps. Today being the 5th of June 2021, our ní Èkìtì State Mega Rally láti welcome Baba wa Chief Sunday Adéyẹmọ Ìgbòho sí ibi báyìí. Ẹ máa share broadcasting. Yorùbá Nation flag. Vai já fazer. Balẹ̀ sí fún bàbá wa Chief Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà ìlú Èkìtì náà la wà ẹ́. They are all out here to clear paths for our father, Chief Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. Okay, man.
Koiki Media bringing the work closer to your doorsteps. Yorùbá Nation now, Yorùbá Nation no going back. Gẹ́gẹ́ bí ẹ ti rí i pé èrò pọ̀ wọ́n fẹ́ wá wẹ́kọ̀ bàbá wa Chief Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. Ojo at the first force, excited. Mami Yorùbá Nation ni o, ṣé ẹ fẹ́ ṣe fara mọ́ Yorùbá Nation? Mọ́mí ẹ fún àwọn èèyàn wa nímọ̀ràn. Ẹ má wọrí mọ́mí ẹ sọ̀rọ̀. Àmì àmì àmì. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Ẹ ṣe gan ni màámi. Lẹ́ẹ̀kan sí Koiki Media bringing the work closer to your doorsteps today being the 5th of June 2021. Mo ní àwọn
láwọn bọ̀dá wa ń bí ẹ̀gbọ́n mi ẹ káàsán. Ẹ káàsán sà. Ẹ kí ni orúkọ yín? Orúkọ mi ni Adébáyọ̀ Adéníyì. Ẹ̀yin jẹ́ fẹ́ ṣe faramọ́ Yorùbá nation tí a ti gbà yìí. Mo fara mọ́ tọkàntọkàn, mo fara mọ́ dáadáa. Àwọn àǹfààní wo ló wà nínú pé ká gba Yorùbá nation wa? Àǹfààní tó wà ńbẹ̀ ó pọ̀. Tá a bá gba Yorùbá nation yẹn tó lọ sókè gbogbo àwa sísàlẹ̀ ọkọ̀ wa balẹ̀ nílẹ̀ Yorùbá. Kò ní sí wàhálà, kò ní sóògùn, kò ní sí wàhálà mọ́. And then expect Sunday Igboho báyìí kó dé àwọn ọmọ Èkìtì àdóde Sunday Igboho báyìí. Àmọ̀ràn wọlé wá ní fáwọn èèyàn tó ń wò wá báyìí. Àwọn èèyàn tó ń wò wá ní àmọ̀ràn tí mo ní sáwọn èèyàn tó ń wò wá báyìí ni pé kí gbogbo wa ká fọwọ́sowọ́pọ̀ kí gbogbo wa ká fọwọ́sowọ́pọ̀ ká tẹ̀lé Sunday Igboho kí gbogbo ẹ̀ kó lè wà òkè. Ẹ ṣe kó lè wà òkè. Thank you very much. Koiki Media bringing the world closer to your doorstep. Mo láwọn ẹ̀gbọ́n wa ń bí. Ẹ káàsán. Ǹjẹ́ ẹ lè sọ orúkọ yín fún wa? Mr. Aduagbemi Adepoju. Ẹ ṣe fẹ́ ṣe faramọ́ Yorùbá nation. Pàápàá jùlọ àwọn àǹfààní wo ló wà nínú pé ká gba Yorùbá nation wa? Nídìí pé ká gba Yorùbá nation àǹfààní pọ̀ gan-an. Nítorí kò sí bí àwọn kan ṣe lè wá kán máa fi ẹ̀tàn tàn wá pé we are one Nigeria nation tó jẹ́ pé wọ́n tàn wá ní tó jẹ́ pé gbogbo àǹfààní tó ń jáde àwọn àtọmọmọ wọn ìrandíran náà kó pamọ́ but ẹ jẹ́ ká sì jà fún òmìnira wa a ní nǹkan tó lè bọ́ wa. According to bí àwọn bàbá wa ti sọ fún wa ní ìgbà wọn ni wọ́n ní ó ní bí wọ́n ṣe ń ṣe tó jẹ́ pé bí o bá ti wà ní secondary school wàá ti máa gbowó oṣù ni wàá ti máa gbowó oṣù but nísinsìnyí báyìí kò rí bẹ́ẹ̀ mọ́ tó bá jáde secondary school ò ní rówó gbà. Àmì àwọn graduate nígboro tó jẹ́ kọ̀kadà náà ṣe I personally graduate ni mí nọ́mbà ni mo ń ṣe but kò yín ò ní ìdíní but wọn ò jẹ́ kí ẹsẹ̀ education kó jáde wọn ò jẹ́ kó jáde àmọ́ value education mọ́ a kàn ń waste owó lórí education ni wọ́n kàn ń gbowó lọ́wọ́ wa ni à ń kàwé without work àní iṣẹ́ ṣe ẹ ṣe sà. Ẹ ṣe gan ni Yorùbá mi. Bàbá ọ̀rọ̀ tí mo sọ bóyá wàá gbé mi sórí àgbáyé mo ní àní gómìnà Fáyẹmí ò ṣe gómìnà wa olórí burúkú ni bàbá tó bá ti bọ̀. Kì í ṣe èèyàn dáadáa o sọ̀rọ̀ mọ́. Ó lọ́wọ́ wa lọ dáadáa kì í ṣe èèyàn. Fáyẹmí ò kì í ṣe èèyàn. Ẹlẹ́nu pupa ni wọ́n wà dọ́tí ọmọ fún òde. Kó lọ sórí MTN kó lọ mú nọ́mbà mi kó ní wọ́n máa pa mí mọ́lé. Wọ́n lè kọ́ nọ́mbà mi lórí fóònù o. Wà gbọ́ àbá. Àdúrà àti ìwà pé èèyàn ní báwo ṣe máa bí. Lé wí ni o, àrè àmọ́ ti lè mẹ́rin. Ọ̀nì bí òṣùfù lára ẹ̀ wá èṣe fúlú ọ̀nù ọ̀rẹ́. Ṣàgbọ́sà. Ẹ ṣe bẹ̀rẹ̀ àná. My name is Ogbebe. Ṣé Sunday Igboho ti fẹ́ dé ibi Ìbàdàn tí wọ́n ń bọ̀? Ẹ ti rí pé a ò kì í ṣe oníwàlẹ̀ èèyàn. Àwọn èèyàn wa ni wọ́n pass traffic and they are flying the flag, the Yorùbá nation flag. So dangerous for that girl.
lẹ́ẹ̀kan sí Koiki Media bringing the world closer to your doorsteps. Mo náà bàbá wa ní ibùdó. Ẹ káàsán bàbá mi. Ǹjẹ́ ẹ lè sọ fún yín fún wa? Ǹjẹ́ ẹ lè sọ ìdí tó fi ẹ̀ka pín Nàìjíríà yìí? Torí pé ìdílé rẹ̀ torí pé tí a bá wù ú ẹjọ́ tó sọ jù lẹ́gbẹ́ tí kò fa ìṣòro fún ìṣòro torí pé àkọ́kọ́ náà ní wípé àwọn tá a jẹ́ àmì fún ìgbà kò sí ní ìkọ̀ ọ̀rọ̀ ìfura àti jẹ́ òmìnira fún àmì fún ìgbà tó wọ̀ lẹ́gbẹ́ níbẹ̀. Nígbà yẹ tẹ́mi ti pẹ̀jú àwọn agàrí ní 40 naira. Wọ́n ní ìsìnká bá wò dáadáa kí ni ìdí ìyá ìdí 600 naira. Àti jẹ́ ọmọ ìlú mi ó ní ìlú àti lọ sùkúl ọmọ ìnira ni wọ́n yẹ pé kò yẹ kó lè rí bẹ́ẹ̀ tàdé kí n bí àwọn síwájú wa pé kí wọ́n bá wá sínú ìsàsì kó tó fi àsìkò yìí tán. Ìgbà tàdé wo orí pé ó rẹ̀ pé gbogbo ìbéèrè wa lọ́dọ̀ wọn mo wà lẹ́yìn láti ṣe ọpẹ́ tàbí lọ́kàlẹ́ tó pé. Ó lọ nílọ tiẹ̀. Ẹ wá sọ àwọn àǹfààní ní kékeré ẹ sọ àwọn àǹfààní tó wà ní Yorùbá nation. Àǹfààní tó wà ní ẹ̀pọ̀ tòótọ́ ó lè ṣeé ṣe kó nígbà tí gbígbé máa máa wá ó lè ní ẹ̀kọ́ fẹ́ lè díẹ̀ torí pé nǹkan tó bá máa já agbọ́dọ̀ kọ́kọ́ lé torí pé tí ọ̀bà kọ́kọ́ lé kò ní já torí pé àwọn àǹfààní orúkọ àwọn ọkọ̀ tó pọ̀ tí ò tí ì kó àwàyí náà àwọn tó lè lọ́jọ́ ọ̀la láti kò ní dàbí àwọn síwájú ọjọ́ tó wọ̀ lẹ́yìn láti ṣe fún àwọn àtàwà lẹ́yìn. Obìnrin ló rí flag yẹn o.
ilé ẹ̀rẹ́ kò ṣẹlẹ̀ kan lọ́rọ̀ sí ẹ̀mí bàbá. Ẹ Nàìjíríà ó ti bàjẹ́. Nàìjíríà ló kọ̀rọ̀. Àwọn olórí wa ò ṣe dáadáa. Ọ̀wẹ́ gbogbo ẹ kù sọ́wọ́ lórí wa, ó dẹ̀ kù sọ́wọ́ ààrẹ wa, ó dẹ̀ kù sọ́wọ́ Nàìjíríà. Ọ̀kọ́lọ̀ ọba àkókò sínú ààrẹ wa. Nàìjíríà ò lè ṣiṣẹ́ mọ́, Nàìjíríà ti pín. Nàìjíríà ti pín. Kó pín bó bá máa pín. Nàìjíríà ti pín, Yorùbá nation. Ó pín yóò wọ́n pín. Kò sí tó fẹ́ gbé Nàìjíríà dúró mọ́. Gbogbo wọn ti dàrú Nàìjíríà ló mọ Nàìjíríà èké. Ṣéke Nàìjíríà ńlá dáṣíkà ní. Koiki Media brings the world closer. Wọ́n ṣe pa àwọn èèyàn tẹ́ wa lọ́rùn tó bá rò pé o ẹ̀sìn èkó sí kò sí kan fámìlì ẹ̀ ó rí bọ̀ wá kàn ẹ́ tó bá sá fún bandits olùsá fún Boko Haram olùsá fún Fúlàní healthcare ò dáa ọ̀nà ò dáa òbí bẹ́ẹ̀ sí èpè Nàìjíríà after 100 years kò sí achievement ọ̀tọ̀ Yorùbá nation now join us and support us live in Ado-Ekiti. Thank you. Flag, Yorùbá nation, ló wọ́n fi ń pass traffic. Yorùbá nation no going back. Wọ ìlú báyìí. Ẹ kí àwọn mọ́tò yìí.